so kò sí tí ń jẹ́ Allah ọlọ́run Allah nílẹ̀ Yorùbá ẹ fọ́ mọ́ Allah yín ni ọ̀daràn Allah yín ló ní ẹ máa pààyàn kiri Allah yín ló ní ẹ máa fa àwọn èèyàn kẹ́ ẹ máa fi kún sẹ́. These are the sponsors of Boko Haram. Àwọn tí wọ́n ń gbé sùmọ̀mí nìyí, àwọn tí wọ́n ń bring bandit wọ̀lú nìyí. Àwọn ìjọba wá sí làjúlẹ̀ ẹ̀ wò wọ́n, ẹ pa wọ́n eléyìí, ẹ pa wọ́n eléyìí, ẹ pa wọ́n eléyìí, ẹ pa wọ́n. Wọn ò ní ọ̀rọ̀ méjì, wọn ò ní orin méjì lẹ́nu ju pé ẹ pa ẹ pa ẹ pa. Allah nìkan ló lójúbọ, Olódùmarè tiwa ò lójúbọ. Ẹ gbọ́ orí kan ní wọ́n fẹ́ lọ bọ Olódùmarè. Kí Yorùbá kan látàyédáyé tẹ́tí gbẹ́jú tẹ́tí gbọ́. Ẹ gbọ́ orí kọ́mọ Yorùbá kan ni mo fẹ́ lọ bọ Olódùmarè. Ẹ̀yin lẹ́ ń lọ Saudi lọ bọ Allah. Ìwọ tó o bá ti ń ṣe mùsùlùmí nínú ìdílé, tó o bá ti lè ní Muslims as brothers, as sisters, as fathers, as clinical, be very careful. Olódùmarè tiwa ò ní apáyàn. Olódùmarè tiwa ò sọ pé tí o bá ti ṣe clinical ẹ pa. Ẹ lọ wo tí Quran chapter 9 verse 111, Quran 9 verse 111, ẹ lọ wo tí àyà yẹn sọ. Ó ní àwọn mùsùlùmí wọ́n ti ta ẹ̀mí wọn fún ohun Allah ní ìpààrọ̀ fún àlùjánnà. Àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ di ayin soup pẹ̀lú eléyìí tó pẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lẹ̀tì tó wà mẹ́ẹ̀ tó pẹ̀rẹ̀ ní màmú. Àtàwọn wá pa gbogbo àwọn èèyàn wá tán torí kí wọ́n ṣe Ìsìlámù. Kí làwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn fẹ́ dé bá? Kéèyàn dúró lórí mímbàrí lọ́jọ́ Friday kó sì dúró níwájú àwọn èèyàn, àdúrà àwọn èèyàn kó sì mọ̀ ní ẹ̀sìn wa ní kápá, ẹ̀sìn wa ní kápá, ẹ̀sìn orí burúkú wò lẹ̀sìn yín, ìdájọ́ ẹ̀sìn wa rèé ó ní kápá. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajúnilọ, mo ṣe bá ọmọdé mo ṣe wọ́wọ́, mú kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá ní gbogbo ibi tí ẹ tún ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ kájọ yànnàná ọlọ́rọ̀ tá à ti ń sọ bọ̀ nípa pé ká fura, ọmọ Yorùbá ọmọ káàrọ̀ oòjíire, ẹ jẹ́ á fura pẹ̀lú àwọn so-called àfà wọ̀nyí. Kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹ jájọ wo fídíò yìí. Ẹni tó bá bíbú ànábì yẹn ṣe nǹkan kékeré, ẹ̀ṣẹ̀ rẹ̀ ju kéèyàn pààyàn lọ. Ló fi jẹ́ pé ẹni tó bá bú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ìdájọ́ rẹ̀ nínú ìyà àtayé tí ó jẹ ni kí wọ́n pa. Kí n ti yín sẹ́yìn lẹ́lẹ́sìn ni Ọlọ́run ọba ló lẹ́sìn, ó sì fi rán ànábì dẹ̀ sọ wípé ẹni tó bá pààrọ̀ ẹ̀sìn rẹ̀ kí wọ́n pa á. Tẹ́lòmíì bá tún dìklẹ́ àjọ kan ní ìjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yálà kí sultan tó sọ ni o àbí lẹ́yìn tí sultan sọ tán in tó ń sọ ni pé ó ń dìklẹ́ ààrẹ gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì àwa mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé ká pa á. Ṣé ẹ̀yin náà ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀pá tó bá ṣe bí tí system country tó bá jẹ́ country tí system wọn ti ń work, tó jẹ́ pé system wọn ń ṣiṣẹ́ bó ṣe kó ṣiṣẹ́. Ṣé ráwọn afá tó ń sọ̀rọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń sọ yìí, ìsílẹ̀ kan máa cool off nínú ẹ̀wọ̀n kan ti tì wọ́n mẹ́wọ̀n àbí kan ti pa wọ́n dànù ìkó ti ṣẹlẹ̀, torí pé wọ́n instigate violence. Yàtọ̀ sí pé wọ́n instigate violence, ẹ sọ fún mi báwo nìyẹn ṣe fẹ́ máa gbèrú ẹ̀kọ́ yìí sí àwọn èèyàn lọ́pọlọ tí wọn ò ní da ìdàkudà sígboro, tí wọn ò ní yapa èèyàn sígboro. Ìdí nìyẹn tẹ́mi èèyàn ò fi jọ àwọn yìí, àwọn táwọn wí lójú. These are the sponsors of Boko Haram. Àwọn tí wọ́n ń gbé sùmọ̀mí nìyí, àwọn tí wọ́n ń bring bandit wọ̀lú nìyí. Àwọn ìjọba wá sí làjúlẹ̀ ẹ̀ ń wò wọ́n, ẹ pa wọ́n eléyìí, ẹ pa wọ́n eléyìí, ẹ pa wọ́n eléyìí, ẹ pa wọ́n. Wọn ò ní ọ̀rọ̀ méjì, wọn ò ní orin méjì lẹ́nu ju pé ẹ pa ẹ pa ẹ pa. Sírú àgbákò ẹ̀sìn, irú ẹ̀sìn rádaràda tí wọ́n ní káwọn èèyàn á mọ̀ ṣe rèé. Tí kì bá ṣe pé ọmọ Yorùbá àgbàgbọ́n ta nílàkàyè tí ọpọlọ wá pé ni, ọ̀pọ̀lọpọ̀ atrocities tó ju ogun tó ṣẹlẹ̀ lọ ní Yorùbá ti máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Gbogbo tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá yẹn kékeré ní Yorùbá jẹ́. Because I don't know, ṣé wọ́n fi pípààyàn wọ́n fi ṣe yín ni? Kéèyàn dúró lórí mímbàrí lọ́jọ́ Friday kó sì dúró níwájú àwọn èèyàn, àdúrà àwọn èèyàn kó sì mọ̀ ní ẹ̀sìn wa ní kápá,
ẹ̀sìn wa ní ká pa, ẹ̀sìn orí burúkú ò lè sìn yín, ìdájọ́ ẹ̀sìn wa rèé ó ní ká pa á. À ń sọjọ́ kìíní àná àwọn èèyàn ní irọ́ ni blasphemy blackmail ni wọ́n ní Kùránì ò sọ bẹ́ẹ̀, kíní kan ò sọ bẹ́ẹ̀, àdìsí kan ò sọ bẹ́ẹ̀, Kùránì ò sọ bẹ́ẹ̀. Ok, sẹ́bẹ̀ náà àwọn afáyín lẹ̀ ti ń gbọ́ yìí, kèsà tún sàwọn oníṣẹ̀ṣe là ń sọ̀rọ̀ yìí, kèsà wa là ń sọ pé kíní kan, ẹnu wọn náà lẹ̀ ti ń gbọ́ fúnra yín, ẹ pa. Ìdí tí ọkàn àwọn mùsùlùmí fi lé ní látilẹ̀, ìwọ àti ọmọ ìyá àtọmọ bàbá rẹ tẹ́ bá jọjọ ọmọ ìyá ọmọ bàbá kan náà, ẹ̀jẹ̀ kan náà, kódà láàrin ìwọ àti bàbá àbíwọ àti ẹ̀gbọ́n àbábúrò, tí wọ́n bá jẹ́ mùsùlùmí tí wọ́n ṣe mùsùlùmí, gbogbo tó bá wà lọ́kàn wọn sí ẹ kò dáa, torí pé gbogbo tó wà lọ́kàn wọn ni pé kó di mùsùlùmí, kó padà sílé, kó wọn náà di mùsùlùmí pẹ̀lú bá ṣe ń ṣe. Tó o bá ti lè ṣe Islam tí wọ́n ń ṣe, ọ̀pọ̀lọpọ̀ wọn 90% wọn bí kò kú ò lè ro wọn sí ẹ. Torí pé tí ìjà bá ṣẹlẹ̀ má ní ẹ̀jẹ̀ ẹ̀sìn kìíní kan, àwọn ni wọ́n kọ́kọ́ pa ẹ́. Mò ń sọ̀rọ̀ from experiences, àwọn kan tá a ti rí, àwọn kan tó jẹ́ pé ìtàn bí wá sínú ẹ̀ ni. So kìí ṣe pé nǹkan tí mo mọ tí mò ń sọ tẹ́ bá sọ̀rọ̀. Ìwọ tó o bá ti ń ṣe mùsùlùmí nínú ìdílé, tó o bá ti lè ní Muslims as brothers, as sisters, as father, as clinical, be very careful. Kìí ṣe ẹbí wọn, àwọn ẹbí ẹ̀yẹ bàbá ẹ̀ nǹkan kan yẹn kìí ṣe ẹbí wọn, etí àwọn afáyín kó sí wọn lórí ni, etí àwọn afáyín jẹ́ kó yé wọn ni. Èyí tí wọ́n kà nínú Kùránì àtàdísì ni. Ìjọ náà tí wọ́n ka ayé Kùránì kan, tí wọ́n ní Kùránì jẹ́ kó yé wa wípé ẹni tí ò bá ti ṣe ẹ̀sìn yín, ẹ pa wọ́n ní ìpàsípayọ. Ó ní ẹ pa wọ́n dànù ní. Ayé Kùránì kan ní ẹ tó bá kò nínú ẹ̀sìn ẹ pa á. Ó mà ṣe o, ọmọ Yorùbá jẹ́ ají, nígbàtí wọ́n bá wá pa gbogbo àwọn èèyàn wa tán torí wọn ò ṣe Ìsìlámù, kí làwọn ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn fẹ́ dé bá? Ṣẹ̀ríà orí burúkú tó fẹ́ gbé wọlé Yorùbá nìyẹn o, wọ́n lẹ̀ ti ń gbé wọlé díẹ̀díẹ̀, tá a bá tètè kọ́ ká tètè pariwo ká mọ̀ tá à ń ṣe. Coming years ò ní dẹrùn fún ìran Yorùbá pẹ̀lú àwọn wèrè yìí o. Ẹ̀yin náà ẹ̀gbọ́n tó ń jáde lẹ́nu àwọn àfáà yìí, wèrè tó pẹ̀rẹ̀ ní tọ́lẹ̀tì Ayélára, tó pẹ̀rẹ̀ ní Màmù Ògbómọ̀ṣọ́, ó wá ní wọn kíní kan pẹ̀lú òun. Ẹ wo àdánwò tó fẹ́ kó bá àwọn ìran Ògbómọ̀ṣọ́, àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ di ayin sùn pẹ̀lú eléyìí tó pẹ̀rẹ̀ pẹ̀lú tọ́lẹ̀tì tó wà mẹ́ẹ̀ tó pẹ̀rẹ̀ ní Màmù yìí. Àwọn Ògbómọ̀ṣọ́ wọ́n ti dáràn, àfi kí wọ́n lo ọpọlọ wọn, kí ó gba àwọn tó jẹ́ ọmọ Yorùbá, ọkọ Yorùbá ń bẹ, ó yẹ kí wọ́n irú tọ́lẹ̀tì ó yẹ kí wọ́n ti gbé pẹ̀lú gbogbo ọ̀rọ̀ náà tó ń sọ lẹ́nu yìí. Ẹ̀yìn àti ṣe kìíní kan láti declare ara rẹ̀ gẹ́gẹ́ bí yóò declare ara rẹ̀ gẹ́gẹ́ bí aṣáájú àwọn mùsùlùmí nìyẹn ní Nàìjíríà, ẹ̀sìn wa ní ká pa á. Wọn ò ní nǹkan míì àfi ẹ̀pá. Ẹ wá jẹ́ n bi yín léèrè, ọmọ tí wọ́n bí láti kékeré, láti bí ọmọ ọwọ́ tó wá ń dàgbà pẹ̀lú irú àwọn ẹ̀kọ́ wèrè tí àwọn tọ́ílẹ̀tì àǹkó yìí tán pariwo yìí, tó wá ń dàgbà pẹ̀lú irú àwọn ẹ̀kọ́ yẹn, tó ń dàgbà pẹ̀lú ẹ̀kọ́ wípé o gbọ́dọ̀ mẹ́ni tí ẹ bá ti ṣe mùsùlùmí, o gbọ́dọ̀ mú lọ́rẹ̀ẹ́ kọ̀kọ̀, tí ẹ bá ti ṣe lẹ́sìn rẹ, o gbọ́dọ̀ mú lọ́rẹ̀ẹ́ kọ̀kọ̀. Àlè muslim àkọlì muslimu, mùsùlùmí nìkan sí mùsùlùmí lọ́mọ ìyá rẹ̀, ẹ̀sìn ló dà yín pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ìyá. Tí ẹ bá ti ṣe mùsùlùmí kìí sọ ọmọ ìyá rẹ̀. That is the teachings of Islam. Tó bá ti lè ṣe nǹkan mi tó yàtọ̀ sí Islam kìí sọ ọmọ ìyá rẹ̀.
wo tí Quran chapter 9 verse 111 Quran 9 verse 111 ẹ lọ wo tí àyà yẹn sọ. Ó ní àwọn mùsùlùmí wọ́n ti ta ẹ̀mí wọn fún ohun Allah ní ìpààrọ̀ fún àlìjẹ́nnà. Ṣé tó bá ti wá ta ẹ̀mí ẹ̀ tó ti ta ara ẹ̀ ní tó bá wúlò lè ní tó bá fẹ́ ṣe ní ó ṣe kò ní ronú mọ́. Ìdí tí wọ́n fi ronú nínú Islam nìyẹn tí àfàyìn bá sọ pé báyìí ní bẹ́ẹ̀ náà ni ìtí Kùránì bá sọ pé báyìí ní bẹ́ẹ̀ náà ni tádìsì bá sọ pé báyìí ní bẹ́ẹ̀ náà ni. Ẹ̀sìn tó kọ́ wà àkọ́kọ́ ọkọ̀ gba àṣà ẹ̀ ó gba ìṣe ẹ̀ ó sọ pé ìmúra ẹ̀ kò dáa báyìí ni kò ṣe máa múra ó sọ pé èdè tó ń sọ lẹ́nu kò dáa láti fi bá ẹni tó dá ẹ sọ̀rọ̀ èdè yẹn ó wà condemn. Lárúbáwá nìkan èdè tí wọ́n fi mọ́ ẹ̀sìn wá nìkan òun lèdè tó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah lọ́dọ̀ ẹni tó dá ayé àti ọ̀run from their own mouth. Ó sì dé mi ní Yorùbá ìsìlẹ̀ fi Yorùbá bá sọ̀rọ̀. Ó dá mi ní Yorùbá ìsìlẹ̀ fi Yorùbá bá sọ̀rọ̀ àfèdélédè. Àjẹpọ̀ Ọlọ́run yẹn alábòsí nírú Ọlọ́run bẹ́ẹ̀ alátẹ̀sọ yẹn tọ́lá àlàyé sọ Ọlọ́run lọ́dọ̀ wa ń bíbá ìké sọ Ọlọ́run Yorùbá rárá ó jìnà síra wọn. Ẹ tẹ̀ mọ́ fi wéra wọn ẹ mọ́ tú Allah sí Ọlọ́run mọ́ ẹ mọ́ tú Allah yín sí Allah yín. Ọlọ́run jẹ́ Ọlọ́run Olódùmarè. So kò sí tí ń jẹ́ Allah Ọlọ́run Allah nílẹ̀ Yorùbá ẹ fọ́ mú Allah yín ni ọ̀daràn Allah yín ló ní ẹ mọ́ pààyàn kiri Allah yín ló ní ẹ mọ́ fa àwọn èèyàn kẹ́ mọ́ fi ń gúnṣẹ́ Allah yín ló lẹ́ni tí ò bá ti ṣe tiẹ̀ kẹ́ pa Allah yín ló lẹ́ni tó bá ti sọ̀rọ̀ pé kìnnìkan ẹ pa Allah yín ló lẹ́ni tó bá ti kónú ẹ̀sìn rẹ̀ ẹ pa. Muhammad ló jagun ẹ̀sìn fáá torí kí Islam ó lè rí tó lọ fún jihad rọ tán pa àwọn èèyàn dànù. Islam yìí náà ló sọ pé ẹ pa Olódùmarè tí ọ̀ ní apáyàn Olódùmarè tí ọ̀ sọ pé tí ò bá ti ṣe kíní kan ẹ pa torí pé ilẹ̀ Yorùbá gan fúnra ara gan táwa gan kò sẹ́sìn ilẹ̀ Yorùbá. Ẹ̀yin náà lẹ́kọ́ ẹ̀sìn dé táwọn èèyàn wá fi ń pe ìṣẹ̀ṣe lẹ́sìn ìṣẹ̀ṣe ò kí ń ṣe ẹ̀sìn. Ẹ̀yin lẹ́kọ́ Islam kó Christianity dé táwọn èèyàn wá náà fi wò pé ó dà àwa náà gbọ́dọ̀ ní kankan lẹ̀ Yorùbá tí wọ́n wá translate ìṣẹ̀ṣe to become religion tán fi ń pè ní ẹ̀sìn ìṣẹ̀ṣe. Kò sí tí ń jẹ́ ẹ̀sìn ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe is not religion, it is a total way of life of the Yorùbás. Ìṣẹ̀ṣe ìgbé ayé wa ní jẹ́ ìṣẹ̀ṣe ìgbé ayé ọmọ Yorùbá ló jẹ́ ìṣẹ̀ṣe. Ìta bá tí wọ́n ń ṣe mo ti sọ time without number náà videos mi tó kọjá mo ti ṣàlàyé ìtumọ̀ ìṣẹ̀ṣe tí wọ́n lọ àwọn videos mi mo ti júwe tí wọ́n pè ní ìṣẹ̀ṣe. Ìta bá tí wọ́n ń ṣe wọ́n là pè ní ìṣẹ̀ṣe. Ìta bá tí wọ́n ń jẹun ká tó dáyé wọ́n ṣe ń ṣe lọ́dọ̀ wa ní ìṣẹ̀ṣe ni. Nílẹ̀ Lárúbáwá ohun tí wọ́n ń ṣe lọ́dọ̀ wọn ìṣẹ̀ṣe ni tí wọ́n dé táwọn náà dé bá òun náà pè ní ìṣẹ̀ṣe. Mọ́tò ní ìsìn kìí ṣe ìṣẹ̀ṣe lọ́dọ̀ wa torí pé àdébá wọ́n ń produce ẹ̀ ní lójú wa wọ́n ń ṣe àwọn nǹkan míì ní péǹtì nǹkan kìí ṣe ìṣẹ̀ṣe. Àwọn religion kìí ṣe ìṣẹ̀ṣe. Islam ni ó ní ọdún tí Islam bẹ̀rẹ̀ ó ní ọdún tí Christianity bẹ̀rẹ̀ so therefore wọn ò kí ń ṣe ìṣẹ̀ṣe they are invented. Ṣùgbọ́n culture ìran kọ̀ọ̀kan in tí Olódùmarè ti dámọ́ wọn láti ìpìlẹ̀ ni níta àti dámọ́ wa ni èdè ẹnu wa ìṣẹ̀ṣe ni ìwọṣọ wa ìṣẹ̀ṣe ni ìjẹun wa ìṣẹ̀ṣe ni ìrìn wa ìṣẹ̀ṣe ni bloodline wa ìṣẹ̀ṣe ni. Òun náà ló fi bí spirituality wa ìgbàgbọ́ wa ẹ̀mí wa ìṣẹ̀ṣe ni. Allah nìkan ló lójúbọ Olódùmarè tiwa ò lójúbọ. Ẹgbọ́ orí kan ní wọ́n fẹ́ lọ bọ Olódùmarè kí o bá kan látàyédáyé tẹ́tí gbẹ́jú tẹ́tí gbọ́. Ẹgbọ́ orí kọ́mọ Yorùbá kan ní mo fẹ́ lọ bọ Olódùmarè. Ẹ̀yin lẹ́ ń lọ Saudi lọ bọ Allah. Allah ló sọ fún yín pé Saudi nìkan lọ nílé tó ń gbogbo ilé tó wà Nàìjíríà gbogbo mosque nǹkan kan tẹ́ kọ́ sí Nàìjíríà fake ni kìí sọ original kìí ṣe tàlá.
Mẹ́kà yẹn gangan ní tàlá. Ọmọ Yorùbá sì ní àwọn olójúbọ Ọlọ́run, lójúbọ Olódùmarè, ní pé ilé Olódùmarè kan ní ilé kìíní kan tó Olódùmarè ò kọ́lé, so ní ojúbọ Olódùmarè ní ìkíní kan ní. Spirituality tiwa tá a bá yẹn ò náà pè ní ìṣẹ̀ṣe, kìí ṣe ẹ̀sìn. Ẹ̀sìn orí burúkú tẹ́ ẹ kó wá ẹ̀dá padà bí tẹ́ ti mú wá. Kò sáàyè fúnlẹ̀ Yorùbá, kò sáàyè fún òfin ṣẹ̀ríà orí burúkú tẹ́ ń gbé bọ̀ nílẹ̀ Yorùbá. A mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ Islam ò ṣe é parẹ́, Christianity ò ṣe é parẹ́. A máa ń ṣe àwọn èèyàn wa lójú kí àwọn èèyàn wa ó gbọ́n. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ Ramadan orí burúkú tán láwọn ń gbà kiri nísìn. Ramadan tó jẹ́ wípé ó mọ̀ ṣe o. Àwọn kan dẹ̀ mú spirituality wọn wá, wọ́n mú ìrìn ìgbésí ayé wọn bá ṣe ń gbé ìgbésí ayé tiwọn, wọ́n dẹ̀ mú wá, wọ́n dẹ̀ fi wá bá àwọn, wọ́n dẹ̀ fi wá kó ọpọlọ àwọn èèyàn, wọ́n dẹ̀ fi kó sínú agolo. Àwọn náà sì ń gọ̀ ọ́. Over 30 something years o lè mi fi gbàwẹ̀. Kí láǹfààní àwẹ̀ lọ́mọjà kú kíkó tó dé? Kí láǹfààní àwẹ̀ táwọn mùsùlùmí táwọn ń gbà kiri? Àwọn kan gbé òfin ìlú wọn tí wọ́n fi create ìlú wọn, constitution tí wọ́n fi create ìlú wọn, wọ́n dẹ̀ gbélé yín lọ́wọ́ pé mọ̀ fi sáyé yín. Ẹ̀dẹ̀ mú constitution yẹn, ẹ̀dẹ̀ mú bàbàrà, ẹ̀yin náà dẹ̀ ń lò ó ní ìgbésí ayé yín. Ẹ jẹ́ á ronú. Sọ́dìgbà tán wá bẹ̀rẹ̀ sí ní pa gbogbo àwọn èèyàn tán. Ojú fi wọn ní bíbà yìí torí pé ìran Yorùbá a strong ni. Ọlọ́run ló mọ iye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ti pa. Irú àwa ìbáyìí nísìnyí bóyá wọ́n bá ti pa wá dànù torí pé aláṣẹ Islam mọ́. Irú àwọn bẹ́ẹ̀ ni ilé, irú àwọn talọ́lọ́ àǹkó, wọ́n ti fẹ́ ran wọn ṣe súyà tipẹ́. Tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá strong ni, lófin tó strong. Wọn ò bá ti, Ọlọ́run ló mọ iye àwọn ìdílé tí wọ́n bá ti pa àwọn èèyàn dànù. Kó bá ṣe pé ilẹ̀ Haúsá òun ni ibi tí wọ́n ti ń lo ṣẹ̀rí àwọn gẹ́gẹ́gẹ́gẹ́ ni. Nǹkan mi là máa sọ. Òun náà ni wèrè wọn ìkànnì wọn ń sọ yìí. Ó ní ẹ máa pa wọ́n. Ẹ̀sìn Islam ò ní nǹkan kan ju pé ẹ pa lọ. Ẹ jẹ́ á ronú. Ẹ má jẹ́ ká ta ọjọ́ ọ̀la wa torí ẹ̀sìn àgbákò kan tán gbé bọ̀ láti ibì kan. Ẹ jẹ́ ká pọ́n nǹkan wálé. Ẹ má gbàgbé pé àwọn kan ni wọ́n pilẹ̀ ilẹ̀ yìí, àwọn kan ni wọ́n ṣiṣẹ́ ilẹ̀ yìí táwa fi wà ńbẹ̀ lónìí. Kí làwa náà ó ṣe lẹ̀ fáwọn ọmọ tiwa tó ń bọ̀ lọ́la? Àwọn ìran tiwa tó ń bọ̀, báwo làwa náà ṣe fẹ́ preserve ilẹ̀ èdè wọn? Àwọn kan ni wọ́n preserve ẹ̀ táwa fi dé bá. Bẹ́yìn bá wá kọ̀ tẹ́lẹ̀ ní preserve ẹ̀, tẹ́fẹ́ fi òfin àwọn ìlú míì tẹ́lẹ̀fẹ́ òun lẹ́fẹ́ mọ́ lò, tẹ́fẹ́ wá pa ìran yẹn run, ó kù yín, ó kù ọba tó dá yín, ó kù yín, ó kù Olódùmarè.